ti wá gbọ́ ìròyìn tó tẹ̀ wá lára a ti fìdí ẹ̀ múlẹ̀ a gbọ́ wípé wọ́n ti mú Aliwaraki ọlọ́pàá 3. talent tó lè gbàdúrà yìí pé kóhùn nírú Saheed Òṣùpá ìyẹn Olúfimọ́ wọn ọba orin kóhùn nínú ọmọ tàbí nínú ẹbí tàbí lábúrò tàbí lẹ́gbọ̀n tàbí ní ọmọ ìyá tàbí lọ́kọ kó wá sọ pé kírú bàbá yẹn irú ẹ̀gbọ́n yẹn irú Olúfimọ́ yẹn irú ọba orin yẹn kó wá fòṣọlẹ̀ kó wá kú. ẹ wo ti Ghana tó ṣẹlẹ̀ pásítọ̀ tó lọ kọ́kọ́ ojú omi tó ní kí gbogbo ọmọ Ghana kó máa wọlé torí pé ayé máa parẹ́ ayé ò parẹ́ wọ́n ti rán pásítọ̀ lẹ́wọ̀n. ẹ̀yin àgbààgbà àfáà ẹ̀yin àgbààgbà ṣéwù bẹ́ẹ̀ ṣe ti Aliwaraki ọlọ́pàá 3 yìí á dùn nú mi kẹ́ ẹ ṣe tàwa kìrìsìtẹ́nì náà bẹ́ẹ̀. ọ̀rìnrán sí Paso ìgbé kan máa ṣe ọ̀rìnrán sí Tóyìn Abraham ìgbé kan máa ṣe wọ́n ríran sí Lizzy Anjorin pé kan máa ṣe kí ló yẹ tẹ̀yìn wòlíì ń báyé jẹ́ báyìí. ọ̀pọ̀lọpọ̀ wòlíì tẹ̀lé yìí a sì máa tún ní ẹlẹ́yà yìí sì máa yọ. ọ̀pọ̀lọpọ̀ yóò tẹ̀lé Jésù o Ògún Ṣàngó Ṣọ̀pọ̀nná Ọbalúayé Ọbàtálá Ọ̀ṣun òun lẹni lé. oníjẹkújẹ lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin pásítọ̀ oníjẹkújẹ lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin wòlíì ẹ máa róòtọ́ ọ̀rọ̀ ńlẹ̀ ẹ ní lè ṣe kò tẹ̀sẹ̀ jẹ́ lọ́wọ́ yín ọ̀pọ̀lọpọ̀ yín Ọlọ́run kò pè ṣùgbọ́n tó yí pé ti ní ṣe nìkan lọ́wọ́ akọ́kọ́ lọ ra plọ̀tì kó lọ gbalẹ̀ alámọ̀ kan wọ́n máa ṣe tó bá yẹ ẹ lọ ṣàrìmọ́lẹ̀. nǹkan tí mo sọ ni pé àwọn wòlíì Kristẹni wa náà lẹ́nujọ́ 3 yìí tí kan jáde tó lóun ríran òfò kan sí ẹnìkan olórin náà ló ríran sí o àwọn wòlíì tá à ń sọ yìí àwọn òrìràn tẹ́ni tí ò ní láárí kó sọ fún mi pé Ọlọ́run sọ fún wọn pé aṣọ tó ń wọ̀ òun ló jẹ́ kó o ní láárí yé wọ̀ṣọ dúdú mọ́ yé wọ̀ṣọ pupa mọ́ àwọn òrí yẹn àfẹni tó bá ti lówó tó jẹ́ sẹlẹ́bírìtì tó lọ́lá tó lórúkọ nílùú lọ́ máa kọ ìlà ìlò sí lọ́kàn pé tó bá dìgbà báyìí kó báyìí fẹ́ ṣí ẹ́. 2026 yìí ọdún ẹ̀sìn ẹ̀yin wòlíì ni 2026 yìí ọdún ẹ̀sìn ẹ̀yin àfọ́ onírọ́ ni. àwọn wòlíì orí TikTok àwọn wòlíì orí Facebook tí wọ́n máa ń sọ ìran tó máa ń sọ nǹkan tí Ọlọ́run kò ràn wọ́n ẹ jẹ́ ká máa fìyà jẹ wọ́n nínú fídíò tí mo ṣe gbẹ̀yìn mo ní gbogbo àfáà tó ń sọ̀sọ̀kúsọ gbogbo wòlíì tó ń sọ̀sọ̀kúsọ ẹ jẹ́ ká mú wọn ká tì wọ́n mọ́lé ká rán wọn lẹ́wọ̀n. ẹni tó bá wà lórí ẹ̀rọ ayélujára pàápàá Facebook àti TikTok a ti rí sẹ́yìn pẹ̀lú àwọn fọ́nrán tí mo ṣe tí mò ń ké gbàjarè pé Aliwaraki ọlọ́pàá 3 ẹ̀yin àgbààgbà mùsùlùmí ẹ mú so ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká dáwọ́ fún Aliwaraki ká mú wá sí àrò nítorí pé ó dàbí pé nǹkan kan ti fẹ́ máa ṣe ní ọpọlọ. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ gangan náà ni lẹ ti ń wò wá torí pé àwọn kan máa ní Òkodoro Yorùbá tẹlifíṣàn ní bẹ́ẹ̀ ni Òkodoro Yorùbá tẹlifíṣàn ni wá ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí Òkodoro ọ̀rọ̀ ní mídíà bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa lórí Facebook ẹ lọ search Cubase Master tẹ bá ti search Cubase Master ó máa gbé blue badge tán Facebook tí wọ́n fún wa ó máa gbé wa àwa náà ní tẹ́ bá ti wo bẹ̀rẹ̀ lè bá Òkodoro ọ̀rọ̀ níbẹ̀ ẹ tẹ̀lé wa lórí Instagram Òkodoro ọ̀rọ̀ ní mídíà lórí TikTok Òkodoro ọ̀rọ̀ ní mídíà lórí YouTube wa Òkodoro ọ̀rọ̀ ní mídíà ẹ sì bá a tan notification button nítorí àwọn fọ́nrán míì tí ó máa jáde ojú tẹ́ fún wa kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ̀yin èèyàn wa ṣé ẹ ti kú ti mọ̀ pé gẹ́gẹ́ bí orúkọ wa a ò gbọ́dọ̀ mú fèyìnfèyìn ọ̀rọ̀ wá sórí afẹ́fẹ́ sórí ẹ̀rọ ayélujára fún ẹ̀yin èèyàn wa lórí ọ̀rọ̀ àáfàá Aliwaraki ọlọ́pàá 3 tó ní òun ríran sí King Saheed Òṣùpá wípé tó bá di on the 10 Saheed Òṣùpá máa jáde láyé àwa ní káfí àkọ́kọ́ sọ fún yín pé èyí ni 9 o ọ̀la sì ní 10
gẹ́gẹ́ bí fídíò tí mo ṣe kọjá bí ọjọ́ bíi 2 sí 3 sẹ́yìn mo sọ wípé tí ọ̀ǹdì tẹ́ni bá pé tí Saheed Òṣùpá tó bá kú wàhálà ni fún Àlùwáràkì ọlọ́pàá mẹ́ta tí ọ̀ǹdì tẹ́ni yóò bá ti wá pé náà tí Saheed Òṣùpá ò bá kú ó wọ fìtínà ṣùgbọ́n àwọn ọ̀gá wa àwọn bàbá wa àwọn ṣéwù wa àwọn àáfàá wa wọ́n jáde lórí ọ̀rọ̀ yìí láti ṣe akitiyan wípé kí ló dé tí ọmọ kékeré àáfàá tó fẹ́ máa ba orúkọ àwọn àáfàá jẹ́ kí ló dé tí ọmọ kékeré àáfàá tó fẹ́ máa ba sí àwọn ṣéwù tó fẹ́ máa bàjẹ́ kí ló dé tó fẹ́ máa sọ wọ́n lẹ́nu kí ló dé tó ọmọ kékeré àáfàá tó fẹ́ máa sọ ìlú ẹ̀ lẹ́nu tó fẹ́ máa sọ ọba ìlú ẹ̀ lẹ́nu tó sì fẹ́ máa sọ wọn àgbààgbà àáfàá ìlú ẹ̀ lẹ́nu bàbá wa Alifulani wọ́n pe àáfàá Àlùwáràkì ọlọ́pàá mẹ́ta tó sì bá dámájẹ̀mú pé kò síbi tó lè fẹ́ sá lọ o ọwọ́ ìjọba máa tó o. gẹ́gẹ́ bí a ti wá gbọ́ ìròyìn tó tẹ̀ wá lára a ti fìdí ẹ̀ múlẹ̀ a gbọ́ wípé wọ́n ti mú Àlùwáràkì ọlọ́pàá mẹ́ta ṣùgbọ́n nǹkan kan tí mo fẹ́ sọ ni wípé ẹni tó bá wà lórí ẹ̀rọ ayélujára pàápàá Facebook àti TikTok a ti rí sẹ́yìn pẹ̀lú àwọn fọ́nrán tí mo ṣe tí mò ń ké gbàjarè pé Àlùwáràkì ọlọ́pàá mẹ́ta ẹ̀yin àgbààgbà mùsùlùmí ẹ mú so ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká dáwọ́ fún Àlùwáràkì ká mú wá sí àrò nítorí pé ó dàbí pé nǹkan kan ti fẹ́ máa ṣe ní ọpọlọ ṣùgbọ́n wọn àgbààgbà àfà wọn ò jáde tí ń gbà yẹn ṣùgbọ́n gbà tí pé ó wá lọ sọ wọn ọ̀rọ̀ tí kò bójúmu tó lè ba nǹkan jẹ́ láàrin ọmọ mùsùlùmí sọmọ mùsùlùmí láàrin aláàjì sí àfà kí àfà kan máa sọ wípé Saheed Òṣùpá máa kú ní on the 10 ẹ jẹ́ ká kọ́kọ́ wò ná talent tó lè gbàdúrà wípé kóhùn nírú Saheed Òṣùpá ìyẹn Olúfimọ́ wọn ọba orin kóhùn nínú ọmọ tàbí nínú ẹbí tàbí lábúrò tàbí lẹ́gbọ̀n tàbí ní ọmọ ìyá tàbí lọ́kọ kó wá sọ pé kírú bàbá yẹn irú ẹ̀gbọ́n yẹn irú Olúfimọ́ yẹn irú ọba orin yẹn kó wá fọ̀ṣọ̀lẹ̀ kó wá kú nǹkan tí mo tẹ̀ mọ̀ tọ́wọ́n bàbá àfà àwọn àgbààgbà ṣẹ́wù máa ń ṣe ni wípé tó bá rírù wọn yẹn tòótọ́ ọ lè sọ fẹ́ni yẹn pé kó ṣe sàárà wọn wá bá a fi àdúrà jagun wọn á bá a bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ra ẹ̀mí ẹ̀ padà kó lọ́wọ́ kù ẹni yóò gbọ́dọ̀ kú ògún náà gbòǹgbò ní ọmọ kan ṣo bí 100 ọmọ ni kò sẹ́ni tó lè gbọ́ orin King Saheed Òṣùpá kó máa ronú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọkàn ẹ̀ máa balẹ̀ pèlè tàṣẹ ẹni tó wà mọ́rí tó wá jẹ́ pé èèyàn ẹ̀ lágbára Ọlọ́run ọba King Saheed Òṣùpá gbogbo ọ̀rọ̀ tí Àlùwáràkì ọlọ́pàá mẹ́ta tó sọ sí kò ní lọ sí ìmúṣẹ ìyẹn dúró bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní pé ẹ̀yin àgbààgbà àfà ẹ̀yin àgbààgbà ṣéwù bẹ́ẹ̀ ṣe ti Àlùwáràkì ọlọ́pàá mẹ́ta yìí á dùn nú mi kẹ́ ẹ ṣe tàwa kìrìsìtẹ́nì náà bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbé tẹ̀sìn ẹ jẹ́ ká gbé sẹ́gbẹ́ kan àwọn wòlíì orí TikTok àwọn wòlíì orí Facebook tí wọ́n máa ń sọ ìran tó máa ń sọ nǹkan tí Ọlọ́run kò ràn wọ́n ẹ jẹ́ ká máa fìyà jẹ wọ́n nínú fídíò tí mo ṣe gbẹ̀yìn mo ní gbogbo àfà tó ń sọ̀sọ̀kúsọ gbogbo wòlíì tó ń sọ̀sọ̀kúsọ ẹ jẹ́ ká mú wọn ká tì wọ́n mọ́lé ká rán wọn lẹ́wọ̀n tó bá jẹ́ pé irú eléyìí tí bá ti ń ṣẹlẹ̀ sẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ irú nǹkan t'Àlùwáràkì ṣe yìí kò ní lórí láyà kó bọ́ síta kó wá ṣe o ṣé ẹ rántí bí ọdún mi mélòó kan sẹ́yìn tẹ́nìkan jáde tó yẹ pé ayé máa parẹ́ gbogbo ẹni tó lówó ń báǹkì ti lọ gbà wọ́n náwó láfíṣlì ní pé ayé kú máa parẹ́ ó ti sọ fún wọn déètì táyé máa parẹ́ ó mà ṣe o gbogbo ẹ̀yin wòlíì gbogbo ẹ̀yin àfà tẹ́ ń borí afẹ́fẹ́ jẹ́ tẹ́ ń jẹ́ṣẹ́ tọ́lọ́hun ọ̀ràn yín bọ́lọ́hun ṣe máa bójú yín jẹ́rìí Ọlọ́hun ò ní tijú yín mọ́ lágbára Ọlọ́hun ọba gbogbo àwọn èèyàn náwó láfíṣlì ilẹ̀ mọ́ ilẹ̀ ṣú oníkálukú pàrọjọ ẹni máa lọ ṣọ́ọ̀ṣì ẹni máa lọ mọ́ṣáláṣí wọ́n lọ tọrọ dàrí jẹ̀ṣẹ̀ asagafurulai ẹni máa ránṣẹ́ ṣe Ọlọ́run dáríjì mi gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ṣiṣẹ́ jẹ́ kí n bá Jésù wọlé ògo àwọn mùsùlùmí náà ní Ọlọ́run jọ jẹ́ kí n tò sẹ́yìn ànábì Muhammad ilẹ̀ bá ṣú ayé kò parẹ́ o
àwọn èèyàn tẹ̀ máa jí lọ́jọ́ kejì bá wọn náà pé bóyá kọ́ wọn lajú sọ́run ni àṣàyè padà lọ́tún lajú sí irú èké làwọn wòlíì rí tó ẹgbẹ́ nígbà tó wọn yẹ wòlíì yẹn rí ìran yẹn gbà ẹ̀ tó sọ fáyé gbà ẹ̀ tó kọ́ gbogbo ayé tí làyí lo kọ́ mú wọn kọ́ tù wọn mọ́ gbaga kọ́ dẹ̀ wọn gbére fún wọn tàbí ẹlòmí kọ́ ní kọ́ lọ́ọ́ fẹ̀yìn ẹ̀ tàgbá nítorí pé o ti cause pollution tí ó yẹ o ti cause ẹ̀ sí gbogbo ayé ẹrù tí ó tọ́ ẹrù tí ó dá ẹlòmí tara yẹn ó ní ẹ̀jẹ̀ ríru hypertension gbogbo kọ́tà lọ́rùn ọ̀ràn yín jágajàga lẹ́ ń ṣe ẹ ò rẹ̀ ní sọ fún yín torí pé ìjọba kò jẹ́ yín níyà ṣùgbọ́n lórí ọ̀rọ̀ àlèwárà kì í ẹ̀yin ìjọba ẹ bá wà fẹ́ nìkan jófin kúrú èkó má lè ṣẹlẹ̀ mọ́ ẹ wo ti Ghana tó ṣẹlẹ̀ pásítọ̀ tó lọ kọ́kọ́ ojú omi tó ní kí gbogbo ọmọ Ghana kó máa wọlé torí pé ayé máa parẹ́ ayé ò parẹ́ wọ́n ti rán pásítọ̀ lẹ́wọ̀n tó bá tún ayé ẹ̀ wá kò ní í ṣerú ẹ̀ mọ́ ẹ jẹ́ ká fẹ́ nìkan jófin Nàìjíríà yìí nǹkan tí mo sọ ni pé àwọn wòlíì Kristẹni wà náà lẹ́nujọ́ mẹ́ta yìí tí kan jáde tó lóun ríran òfò kan sí ẹnìkan olórin náà ló ríran sí o àwọn wòlíì tá à ń sọ yìí àwọn òrìràn tẹ́ni tí ò ní láárí kó sọ fún mi pé Ọlọ́run sọ fún wọn pé aṣọ tó ń wọ̀ òun ló jẹ́ kó o ní láárí yé wọ̀ṣọ dúdú mọ́ yé wọ̀ṣọ pupa mọ́ àwọn òrí yẹn àfẹni tó bá ti lówó tó jẹ́ sẹlẹ́bírìtì tó lọ́lá tó lórúkọ nílùú lọ́ máa kọ ìlà ìlò sí lọ́kàn pé tó bá dìgbà báyìí kó báyìí fẹ́ ṣí ẹ gbàdúrà fún lágbájá bíbélì tàdé ń kà ó sọ fún wa pé búburú ní gbogbo ọjọ́ o àdúrà la máa fi yí ìgbà padà bíbélì yẹn sọ fún wa ìkejì ẹsẹ̀ mi tó ti wá sọ yìí pé bí kò ṣe nípa àwẹ̀ àti àdúrà iṣẹ́ ìyanu kankan kò lè ṣẹ kí ló tó àwọn wòlíì yóò lè máa gbàdúrà kí ló tó àwọn wòlíì yóò lè máa gbàwẹ̀ kí búburú kọ́rẹ́ kúrò tó fi wá dá ilà ìlò sí ọkàn wọn èèyàn. ọ̀rìnrán sí pàṣọ ìgbẹ́ kan máa ṣe ọ̀rìnrán sí Tóyìn Abraham ìgbẹ́ kan máa ṣe wọ́n ríran sí Lizzy Anjorin pé kọ́ máa ṣe kí ló dé tẹ̀yìn wòlíì ń báyé jẹ́ báyìí. ọ̀pọ̀lọpọ̀ wòlíì tẹ̀lé ìyá sì máa tún ní ẹlẹ́yà yìí sì máa yọ. ọ̀pọ̀lọpọ̀ yóò tẹ̀lé Jésù o Ògún Ṣàngó Ṣọ̀pọ̀nná Ọbalúayé Ọbàtálá Ọ̀ṣun òun lẹni lé. ẹ máa sọ fún wọn tó wá sọ́dọ̀ yìí ẹ máa rúbọ o. ẹ wá ń ṣẹlẹ́yà lórí afẹ́fẹ́ ẹ máa sọ̀rọ̀ èké. Bíbélì náà ti sọ fún wa nígbà tí Jésù Kristi sọ ó nígbà tó bá yá o àwọn kan máa pè yín o wọn á lọ lọ́hún wà láké ẹ máa bọ̀ ó ní ẹ má dà wọn lóhùn o wọn á lọ lọ́hún wà lóko ó ní ẹ máa bọ̀ ó ní ẹ má dà wọn lóhùn o ó ń tẹ́ bá dọjọ́ kẹyìn òun á sọ pé òun ò mọ̀ yín rí ẹ̀yin oníṣẹ̀ṣẹ̀ ẹ bọ́ sínú ìbànújẹ́ ayérayé ara ẹ̀ lọ́wọ́ wòlíì tó jíṣẹ́ kíṣẹ́ ìwà. Ọlọ́run ò pọ̀ wọn wòlíì yìí òkò tó kọ̀ máa ń dùn wà ní wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí ayélujára wọ́n máa lọ kó sí wọn lọ́wọ́. ṣùgbọ́n mo mọ̀ wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe jágajàga yìí àwọn ìjọba máa fi jófin ẹ̀yin àgbààgbà ẹ̀sìn mùsùlùmí pàápàá jùlọ bàbá wa Àlìfúlání mo kí yín o Ọlọ́run ò ní borúkọ yín jẹ́ Ọlọ́run ò ní bà kàrámọ́ yín jẹ́ gbogbo ibi tí ẹ ti ń gbà yìí lágbára Ọlọ́run ẹ̀ ní tẹ́ iṣẹ́ gidigidi gan lẹ ṣe o torí gbogbo àgbáyé kìí ṣe orílẹ̀-èdè Nàìjíríà nìkan gbogbo àgbáyé tí wọ́n ní Yorùbá tọ́nà mọ́ kóòtù òjìrè wọ́n mọ̀ pé ẹ gbìyànjú Àlìfúlání ayé yín ò ní bàjẹ́ kó tó dáa gbogbo nǹkan tó dánú ọ̀rọ̀ yín kò ní dá burú lágbára Ọlọ́run ọba iṣẹ́ lẹ ṣe ṣùgbọ́n bẹ́ẹ̀ yéye táwọn mùsùlùmí yìí tó jẹ́ tàwọn ará yìí ẹ sì máa dìde bẹ́ẹ̀ lórí àwọn kìrìsìtẹ́nì ìyẹn dúró bẹ́ẹ̀ ṣé ẹ wá rí àwọn àgbààgbà kìrìsìtẹ́nì ibi tá bá ti jẹ́ lámọ̀ ẹgbẹ́ CAN ẹgbẹ́ BFN ẹgbẹ́ Bible Society of Nigeria ẹ ò ṣiṣẹ́ bó ṣe yẹ ká ẹ ṣe ẹgbẹ́ PFN Pentecostal Fellowship Abikinikan of Nigeria àwọn wòlíì tó sọ̀rọ̀kúsọ yìí ẹ lọ probe wọn ṣùgbọ́n tó bá yẹ pé ibi tó bá ń pín Jerusalem tó ń pín Canada tó ń tẹ́ bẹ́ẹ̀ wá láti meeting ẹ máa sáré lọ síbẹ̀ oníjẹkújẹ lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin pásítọ̀ oníjẹkújẹ lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin wòlíì ẹ máa róòtọ́ ọ̀rọ̀ lẹ̀ ẹ ní lè ṣe kò tẹ̀sẹ̀ jẹ́ lọ́wọ́ yín ọ̀pọ̀lọpọ̀ yín Ọlọ́run kò pè ṣùgbọ́n tó yí pé ti ní ṣe èjì kan lọ́wọ́ akọ́kọ́ lọ ra plot kó lọ gbalẹ̀ alámọ̀ kan wọ́n máa ṣe tó bá yẹ ẹ lọ ṣàrìmọ́lẹ̀ ẹ lọ ṣàfàrọ̀ sí ṣọ́ọ̀ṣì ẹ wá lọ ṣe olúgbòhùn ẹ ṣàfọ̀ṣẹ́
ọlọ́run ò pè yín ìṣẹ̀lẹ̀ pé ayé ẹ wá máa sẹ́gbẹ́ ṣe ẹ̀dẹ́sọ̀ ti kan lẹ́ o ẹ máa bọ̀ ẹ wá wò ó 50,000 ẹ wá wò ó 20 torí ẹ ti kú tì mọ́ pé ìkọkàn náà gbogbo yín torí ẹ lè ṣe lọ program àwọn tó ń sọ̀sọ̀kúsọ lórí ayélujára àwọn tó ń ní fíṣọ̀ tọ́lọ́run òun àwọn tó ń sọ lágbára ọlọ́run ọba ọlọ́run máa fi ẹ̀sìn yín wọ̀n 2026 yìí ọdún ẹ̀sìn ẹ̀yin wòlíì ni 2026 yìí ọdún ẹ̀sìn ẹ̀yin àfọ onírọ́ ni ẹ̀yin ẹ̀yẹ wa bẹ́ẹ̀ kí n bá wo kíní yìí ẹ má bá a pín kó délé kódóko kò ní bàjẹ́ fẹ́ nìkọ̀ọ̀kan wa lẹ́ẹ̀kan sí bàbá wa Alifulany ọlọ́run ò ní jẹ́ káyé yín kó bàjẹ́ gbogbo nǹkan tẹ́ bá dá wọn lé a máa yọrí sí rere ẹ ṣé ẹ kú àtàárọ̀ ìkànnì Òkodoro Ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ náà lẹ́wà látàárọ̀ ojú tẹ fún wa kò ní fọ́ etí tẹ fún gbọ́ wa kò ní di ire o.